Ẹ kú òwúrọ̀ o, ẹ kú àsán, ẹ kú àṣálẹ́ níbi gbogbo ibi tẹ́ ti ń gbọ́ wa. Ọ̀rẹ́ yín ọmọ yín náà ni Òkúnlé Ológudúdú. Ó pẹ́ tí mo ti sọ fún ọmọ Nàìjíríà wípé nígbà tí wọ́n bá fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀, màá jẹ́ kẹ́ ẹ gbọ́. Mo dẹ̀ ti sọ ti pẹ́ pé gbogbo tí ẹ bá ń gbọ́ lókè gbọ́ nsàlẹ̀, tí ẹ bá ti gbọ́ lẹ́nu àwa kan wípé lóòótọ́ ni wọ́n ti fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀, ẹ mọ̀ pé gbogbo any news tó bá wá irọ́ ló wà ńbẹ̀. Mo dẹ̀ sọ ńgbà yẹn wípé Ológudúdú, Ayọ̀ Olúyẹmí, Fábíyìyọ̀mí tàbí Kọ́lá Olóòtú, àwa tí a mọ bí nǹkan ṣe ń lọ nìyẹn. Ìgbà tí mo máa gbọ́ wípé wọ́n ti release bàbá Ìjẹ̀ṣà, unfortunately ìlú òyìnbó ni mo wà, so kò jẹ́ kí n lè tètè wá wíà ní alẹ́ àná wípé wọ́n ti fi bàbá Ìjẹ̀ṣà lẹ̀. It was released around 7:30 p.m. So wọ́n dẹ̀ pèpèpè àárọ̀ ìdájí lóru ṣá lọ́dọ̀ wa ń bí ni mo ṣẹ̀ṣẹ̀ gbọ́. Mo wá rí i pé mo ní láti jáde kí n lè sọ fún ọmọ Nàìjíríà gẹ́gẹ́ bí promise mi wípé tí bàbá Ìjẹ̀ṣà tó bá ti fi sílẹ̀, ẹnu wa lẹ ti lè gbọ́ òótọ́ pé lóòótọ́ wọ́n ti fi sílẹ̀. Wọ́n ti fi bàbá Ìjẹ̀ṣà sílẹ̀, àti lè jẹ́ kí àwòrán bó ṣe wà bó ṣe ń lọ kó jáde báyìí. A fẹ́ kó rí i pé ó tọ́jú ara ẹ̀ kó tó di pé gbogbo public ẹ̀yin náà ẹ máa rí. Bẹ́ẹ̀ bá tiẹ̀ sì rí ń sìn, ẹ kàn máa rí lérèfé díẹ̀ ni. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà fún àtìlẹ́yìn yín. A dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n rí wípé ní gbogbo àsìkò kan ó gbọ́dọ̀ wà nínú ọgbà ẹ̀wọ̀n. A dúpẹ́ lọ́wọ́ wọn tí wọ́n rí pé ní àwọn àsìkò kan ó yẹ kí àwọn fi pamọ́. ẹ ò bá dán ò bá ṣẹlẹ̀ sọmọ ẹ̀dá kan, àwọn ọ̀rẹ́ wọn sọ pájé ní òdì, àwọn ọ̀tá ẹ̀ wọn lọ́lọ́hún ló mú, àtàjé ní òdì àtọ̀ ọlọ́hún á mú. Má fi kàn mí nílé ayé mi, àkó má fi kẹ̀yìn olólùfẹ́ mi. Ìfipamọ́ ẹ̀, gbígbé lọ sí ọgbà ẹ̀wọ̀n, dídùn inú àwọn èèyàn kan nítorí pé ó wà lẹ́wọ̀n yàtọ̀ sí ti pó ṣẹ̀wọ̀n. Ó ṣeé ṣe kó jẹ́ wípé ohun tí àwa ò mọ̀ àwọn mọ̀ ọ́n. Ó ṣeé ṣe kó jẹ́ pé ewu kan tó ju ewu lọ ló ń bọ̀ lórí ẹ̀ lásìkò yẹn tí wọ́n fi pamọ́. Tẹ́ bá rántí nígbà òṣèlú ní ti ayé àtijọ́, nígbà táwọn Awólọ́wọ̀ Akíntọ́lá wà ń bẹ̀, ẹ rí wípé lásìkò yẹn wọ́n rán Awólọ́wọ̀ lọ sẹ́wọ̀n lórí treasonable felony, bó fẹ́ dìtẹ̀ gbàjọba Nàìjíríà, wọ́n rán lọ sẹ́wọ̀n tí inú àwọn èèyàn bàjẹ́ nílẹ̀ Yorùbá. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá fẹ́ fi oore ẹ̀ hàn wá pé ìdí tí Ọlọ́run fi lọ fi pamọ́, torí ènìyàn ò lè fi ènìyàn pamọ́, Ọlọ́run ló lè fi ẹ̀dá pamọ́. Ìgbà tí wọ́n máa wá mọ̀ wípé Ọlọ́run ló fi Awólọ́wọ̀ pamọ́, a rí wípé gbogbo àsìkò tó wà lẹ́wọ̀n, ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú ẹgbẹ́ ẹ̀ ní ìfipágbàjọba ti mú ẹ̀mí wọn lọ. Tó bá jẹ́ pé Awólọ́wọ̀ ò sí lẹ́wọ̀n lásìkò yẹn, òun náà ìbá bá ogun yẹn lọ nígbà tí wọ́n fi pa àwọn Akíntọ́lá àtàwọn olóṣèlú míì. Nígbà míì tí èèyàn bá wà ní àhámọ́ àbí ní ìpamọ́ àbí lọ ṣe ìgbélé ní church, a kì í mọ̀ pé irú ewu wo ló ti kọjá orí ẹni yẹn. Irú eléyìí sìn tá à ń sọ ń sìn tí bàbá Ìjẹ̀ṣà yìí, àwa làwa ń kà á sí ìbànújẹ́, là ń kà á sí ẹ̀ṣẹ̀, àwa là ń kà á sí wípé ìkà làwọn èèyàn kan. Ó lè má jẹ́ ìkà ni wọ́n fi ṣe. Ìyẹn ló jẹ́ ká sọ wípé a tún dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé irú nǹkan yẹn ṣẹlẹ̀. Bàbá Ìjẹ̀ṣà ti dé o, bàbá Ìjẹ̀ṣà ti dé. Gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ káàánú ẹ̀ ń gbà yẹn tí àánú ṣe yín, a dúpẹ́ pé àánú yín kò bọ́ sófo. A dúpẹ́ pé kò kú sí ọgbà ẹ̀wọ̀n. A dúpẹ́ pé Ọlọ́run dá ẹ̀mí ẹ̀ sí. Gbogbo ẹ̀yin aláàánú, gbogbo ẹ̀yin tó dìde gẹ́gẹ́ bí abiyamọ, ẹ ní rógun àkóbá o. Ẹ ní rógun adúró ataponi lójú dúró ti ni o. Ẹ ní rógun wàhálà. Ẹ ní rógun amọ́niṣe ní àfàìmọ́niṣe ni. Ẹ ní rógun aṣenibánidárò. A dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Nàìjíríà wípé ẹ dúró tì wá láti bẹ̀rẹ̀ títí di àsìkò yìí. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó dá ẹ̀mí ẹ̀ sí, tó dá ẹ̀mí gbogbo wa sí, tá jẹ́ kó ṣojú wa lénìí.
ẹ ṣé gan ọmọ Nàìjíríà. Wọ́n ti release bàbá Ìjẹ̀ṣà Ọlánrewájú, wọ́n ti release ẹ̀ o, wọ́n ti release ẹ̀ o, wọ́n ti release ẹ̀ o. Ìmọ̀ràn tẹ́ kan máa iṣẹ́ tún sì kù fún yín, ẹ̀yin abiyamọ ayé, iṣẹ́ tún sì kù fún yín lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà. Iṣẹ́ tó kù fún yín ni pé kí ẹ bá fàdúrà ràn lọ́wọ́ kí àsìkò ọlá ẹ̀ kó lè padà, lásìkò tó dé kí òkìkí ẹ̀ tó wá kàn sí, lásìkò tó dé kó ní àlàáfíà, lásìkò tó dé kó rí búrùjí àníkún, kó ní búrùjí àníkún, kó lówó kó lọ́lá, kó kìkí ẹ̀ kó má bàjẹ́. Bàbá Ìjẹ̀ṣà alùpùpù ló ní tiẹ̀ lára. Níbi tó fi yá òpè èèyàn ò ní ṣẹlòmí. Láyé ìṣe bí gbogbo apáta ní bọ́lá. Bámúbámú ẹni sílẹ̀ mọ́ bá ní bàrà ó kí ẹ̀ ń palẹ̀. Ẹ̀rọ ṣọ yìí níbi tó gbé yá o. Ó ní ẹ̀kọ́ mọ̀ ní ìbìdá. Ẹ̀jẹ̀ kọ́ mọ́ òye gbé. Ẹ̀kọ́ mọ̀ ní ìbìdá. Ẹ̀jẹ̀ kọ́ mọ̀ òye gbé. Ẹ̀sìn mi.